àwa àtètè máa ń gbàgbé bọ́n máa ń bẹ̀rẹ̀ rí tọ́wọ́n bá rí nǹkan gbà wọ́n ayé bẹ́ẹ̀ kí ni ìgbà tá Abacha wà ń bẹ̀ àwọn Peter Obi ló jèrè jù. nígbà yẹn ẹ lọ wádìí ṣùgbọ́n ti gbàgbé ń sìn obedient kó wá ní òun ò ṣe bẹ́ẹ̀ Daniel Kanu you honestly ask for Abacha àti alátìlẹ́yìn ẹni Peter Obi gbogbo ẹnu mo fi sọ ẹjẹ níjọba Abacha táwọn èèyàn sọ pé ó kù díẹ̀ káàtó. níjọba Abacha tó ń gbéyàn pa nígbà tó ń pa àwa níbí ọ̀rẹ́ wọn ni wọ́n kẹ́nìkan máa pàjá lọ́bọ̀ fún wa ṣùgbọ́n àwọn tó ń wà ń bẹ̀ tó náà wọ́n ṣe ń sìn ó kù díẹ̀ káàtó ẹmọ tí Emefiele ṣe ni mo wà níjọba ńgbà tí Emefiele jẹ́ gómìnà Central Bank mo dé lọ dá sí ìjà èèyàn bọ́ra ẹ̀ sí òun nínú báǹkì pé kọ́ fún òun lówó òun gbogbo alamọ ẹsẹ̀ tó gbé ńgbà yẹn ẹ wá wo olè tó jà ń sìn wọn ló fẹ́ tún lù ṣe náà ni ó fẹ́ tún lù ṣe náà ni ó lè fọ́ orí lẹ́yìn olórí ó lè má sọ pé ọ̀rọ̀ ló ká ẹ lára ju àwọn yòókù lọ kí ló ń ṣe ta ló ń ṣe fún òkú nìyẹn máa ń ṣèjọba lé lórí ni òkú nìyẹn ṣèjọba lé lórí ni tabadẹ sọ pé àwọn èèyàn ó yẹ ká gbá wọn sójú ọ̀nà ìgbà tẹ́ ń gbé igbá ariwo ìbò òṣì tẹ́ ń gbé káàkiri ẹ̀ ń para àgbàdo mélòó lẹ ti gbìn àbọ̀dún méjìlá àgbàdo fi ń wù ni kì í ṣe oṣù méjì àbọ̀ ni mélòó lẹ ti gbìn láàrin ó ń lọ pọ́dún méjì tẹ́ ti bẹ̀rẹ̀ lẹ́yìn. ẹ sọ pé ìjọba Tinubu wọn gbégbèsè tó tọ́. gbogbo tó bá dẹ̀ ń ṣe IMF àti World Bank kò sẹ́ni tó ń jèrè lọ́ndà wọn wọ́n máa ń ba tàwọn èèyàn jẹ́ ni gbogbo àwọn tó lọ ń bá tó bá ti rí pé ẹ fẹ́ gbé ìgbésẹ̀ pé ẹ gba owó ẹ fẹ́ lọ yá owó ẹ fẹ́ ṣe kí ni ìtẹ̀ ń gbìn lẹ́yìn jẹ IMF ń bọ̀ abáyé níbẹ̀ náà rántí pé owó kan tó ń jẹ pé kinní kan subsidy kan ti pọ̀ tó wọ́n fún yàn kò yẹ káwọn àgbẹ̀ kan máa ta oúnjẹ níye kan báyìí kọ́kọ́ yẹ kí ní báyìí ọba gbogbo àwọn èèyàn tó wà ń bẹ apààyàn ní gbogbo wọn àwọn ọmọ yìí tó ń ṣe ní World Bank IMF ọ̀tá lọ síwájú ní gbogbo wọn kò sẹ́ni tó ń bá wọn ṣòwò tó ń jèrè kò sí. òun tẹ̀ ń sọ ni wípé kí Nàìjíríà má tẹ̀lé àwọn ìlànà tí àwọn àjọ àgbáyé fi ta. ó ti dá ó dáni lójú báyìí pé in tí wọ́n ń ṣe nìyẹn àwọn ìgbésẹ̀ mi wà tó yẹ pé ẹ fẹ́ gbóríyìn fún ọ pé akíkanjú olórí ló lè ṣe. ìjọba yìí wọ́n ń gbá wọn ìgbésẹ̀ kan ẹ wo ọ̀rọ̀ bíi local government autonomy ẹ wo àwọn yẹn. local government autonomy yẹn gan gbogbo àṣebá kàwé táwọn èèyàn báyìí má jà pẹ̀lú ọ̀bọ̀jáwùrà ṣe bá kàwé láti jẹ́ amòfin àbágbẹjọ́rò ká tó gbé ní fóònù tá à ń gbé yìí Google ẹ̀ kẹ́ wo section 7 1999 constitution as amended kẹ́ wo ipò tó wà ní ipò tó ń gbé ìjọba ìbílẹ̀ sí kẹ́ wá wo ẹjọ́ tí wọ́n ní Supreme Court dá ẹjọ́ tí Supreme Court dá kò ní ṣe pẹ̀lú pé wọ́n fún local government lómìnira ṣọ́n wà ní ìdánidìtì ṣọ́n wà ní bondage tẹ́lẹ̀ ni nípa financial gbígbé owó tó ń jọ ń pín àpapín tó ń ṣe ní Àbújá kó máa lọ sí àkáǹtì wọn direct ni. ìjọba ilé ìgbìmọ̀ aṣòfin ní ìjọba ìpínlẹ̀ òun ló sì ń ṣe àkóso ìjọba ìbílẹ̀ ẹ wo section 7 ó ní wọ́n kàn ń lu jìbìtì kíní kan wọ́n fún ọ lọ́tọ́nọ́mì láti pín owó fún ọ lọ́tọ́nọ́mì local government ló ń ṣàkóso primary school primary health care wọ́n ní local government service commission àtàwọn ọjà àti motor parks local government nìyẹn ó ní owó oṣù tó gbọ́dọ̀ san ó ní pension tó gbọ́dọ̀ máa san tábàtẹ̀ tó pa àwọn tí òṣìṣẹ́ náà ń sanwó fún àbí kìíní ṣùgbọ́n bẹ́ẹ̀ primary school teachers local government tó máa fi dídá àwọn eléyìí àwọn tẹ́lẹ̀ ń pè ní local government chairman àwọn councillors sí àwọn tó ṣe vulcanizer tẹ́lẹ̀ tó ń di councillor tí wọ́n kàn tó yẹ pé wọ́n ríṣẹ́ kan tó ń kọ́ṣẹ́ kan gbòógì tọkàn lọ ń jókòó sílé olóṣèlú tọkàn kọrúkọ wọn tó ń ṣe kí ni. tọ́ ni means of livelihood. tọ́ ní iṣẹ́ kan tó kọ́ tọ́ ní no second address. ìgìní tabakàn lọ́gbìn akàn gbowó wọn á pín
in tó bá allocate àwọn yẹn á jí gbogbo ariwo tó ń pa yẹn jìbìtì náà fẹ́ lù wọ́n fẹ́ dá a padà sóko ẹrú ni tẹ́ bá wo ìwé òfin ẹ rí i pé tó máa sọ nípa àwọn federating units federal government àti state government ní federating units ìjọba àpapọ̀ tó kàn dá wa ń bẹ̀ ṣá ó ń gba 52% gbogbo owó tó bá ń wọlé lóṣooṣù ní ìjọba àpapọ̀ yẹn wọ́n yan ààrẹ sí ipò wọ́n yan igbákejì ààrẹ wọ́n dẹ̀ yan àwọn tó wà ní ilé ìgbìmọ̀ aṣòfin àwọn tó ń jẹ́ federal government ni gbogbo àwọn yòókù appointees ni wọ́n bá dá oríṣiríṣi agency kíní kan sílẹ̀ wọ́n kàn gbogbo ẹ̀ náà kàn ṣe kíní kan wọ́n kàn àpapín ni ẹlòmíì ò lọ́bi iṣẹ́ lọ́dún márùn-ún wọ́n gbowó oṣù àpapín ni federal government tó ń jẹ́ federal government àpapín ni ní abẹ́ ìjọba Tinubu yìí wọ́n ti mú commissioner wọ́n ti mú minister ọ̀sùn méjì ni tó ń jalè tó lé gan ìkílẹ̀ gbọ́n pa ẹ̀ mọ́ owó yẹn wọ́n kàn ń kó ní máa dára aláàmú lórí pé wọ́n ní wọ́n fún local government ní autonomy láti jalè wọ́n fún wọn autonomy láti jalè autonomy pé ìjọba àwọn ilé ìgbìmọ̀ aṣòfin ìjọba ìpínlẹ̀ wọn ò ní dá sọ́dọ̀ wọn mọ́ àbí wọ́n á kàn gbóyè wọ́n á kàn pín wọ́n á fi ra siren gbọ́dọ̀ tí ń ṣe yẹn tó ń jèrè wọ́n dẹ̀ ń tan àwọn èèyàn jà náà dẹ̀ ń tanra wọn wọ́n fún wọn lóko ẹ̀yẹn gọ́vnà kó president òun kówó ni minister òun kówó ni nínú àwọn ministers tí wọ́n náà yàn sí kinní nísìnyí wọ́n lé láàdọ́ta mélòó lẹ́ mọ orúkọ ẹnu wọn iṣẹ́ kí wọ́n gbáyé ṣe kálẹ̀ ń gbọ́n tó ń ṣe lóòrèkóòrè ni ariwo àpọ̀ tó yìí ni ìyẹn ṣe ìjọba ìbòjì òkú là ń ṣe ni. báwo. àákàn jí láàárọ̀ kùtùkù àákàn gbogbo eléyìí tó ti ṣẹlẹ̀ àwọn èèyàn tó máa tó gbúrúrú. ojúṣe àwọn aráàlú àtijọba. ọ̀nà ti aráàlú ni pé a ní láti kọ́kọ́ mọ ìrìn àjò wa àwọn ọmọ tá à ń tọ́ yìí kí ni a fẹ́ jẹ́ kán dì àwa tá à ń pariwo ebi irú kí ló máa ń wà á jẹ gan ẹ jẹ́ ká bèrè pé báwo náà ṣe ń gbìn ọmọ ò lè lọ sí ilé ẹ̀kọ́ ń sin nítorí pé ó fẹ́ lọ gba certificate nìkan kó má wúlò ọmọ ò lè ní A1 ní English kó ní F9 ní Agric ẹ ló ti pass òun ló fèlè jù lé ayé kí ni àwọn nǹkan tá a pọn kí ni nǹkan tá a fẹ́ kí ni nǹkan tí a ń lò kí ni wọ́n ń kọ́ àwọn ọmọ wa nǹkan ń pè ní education kì í ṣe pé kí wọ́n kàn máa kó pálí káàkiri ẹni tẹ́ bá rí tó bá lóun kàwé in tó lè ṣe ló yẹ kí a fi mọ̀ pé ọ̀mọ̀wé lélẹ̀ in tó lè ṣe àǹfààní tìlú lè jẹ́ lára ẹ̀ ló yẹ ká mọ̀ pé eléyìí kàwé ní ibi tó mú yàn láàyè bóyá onímọ̀ ẹ̀rọ ni o bóyá kíni òyìnbó gan o ṣáyé gbogbo òyìnbó táwa ń ṣe tá à ń kọ́ tó yìí ká má bàa fi méèkì ẹ̀ náà ni. tí yóò bá ti sọ òyìnbó dáadáa wọ́n gbà kórè ẹ̀ ti kú nìyẹn. ayé tó dórí orí ọ̀pọ̀lọpọ̀ wa ò pé náà ni mo sọ pé ọmọ á ní A1 ní English wọn ló pass á ní F9 ní Agric wọn ní ó pass at least ó ti ẹ̀dá tó mú English náà. English and math. ìwọ wo ló wà ń bẹ̀rẹ̀ wá fi Yorùbá kọ́ àwọn ọmọ ní ilé kátẹ̀ tó má sọ nǹkan bọ́ ẹ̀yìn tá a fi kọ́ wọn kí la fẹ́ kọ́ wọn ó ṣe pàtàkì àwọn tó ṣe ń fẹ́ lu jìbìtì tó ń fẹ́ jalè tó ń sọ nípa trade center wọ́n fẹ́ sọ gbọ́n ọmọdé mẹkáníìkì kíákíá ń gbà tá àwọn tí wọ́n wà láva ìtàn eré kìíní ẹ̀ gbogbo ọgbọ́n olè náà ni àwọn Awólọ́wọ̀ tó ṣe bí ṣọ́ọ̀ṣẹ̀ ń ṣe nǹkan tuntun ni tẹ́ bá ń sọ nípa UBEC Act counterpart funding àti ọkàn bẹ́ẹ̀ fún ọ̀rọ̀ subeb ẹ lọ wo kíní universal basic education Awólọ́wọ̀ 1955 wọ́n jí kọ́ ni ó ní ọ̀yìnkan á jókòó àwọn tí yóò kàwé ńgbà táwa ti bẹ̀rẹ̀ òun ló máa pàṣẹ bẹ́ẹ̀ máa kà ẹ lè ní ìlọsíwájú kankan tẹ́ bá ń tẹ̀lé kíní kọ́lọ́múdọ́mù yẹ ẹ̀ gbé nínú Nàìjíríà. ṣé àṣẹ ń pè fún regional system so that a máa sọ nípa yín tó ní kálukú bá gbìn ní kó ká ní kọ́ ẹ ṣe bí £500,000 ni wọ́n fún Western region nígbà tí Eastern region gba 4.3 yes. Northern region gba over 5. There's a motion on Southwest Development Commission. ṣe ó ti ń lọ sí regional government náà nìyẹn. wọ́n kàn máa wáṣẹ́ fún àwọn ọmọ olè tí òrìṣẹ́ kan náà ni wọ́n kàn máa pariwo náà ni. kí wàá la fẹ́ bó la ṣe fẹ́ bẹ̀rẹ̀. Southwest Development Commission pé kí ni èmi sọ pé kí wọ́n máa ṣe ó dáa o ṣùgbọ́n Southwest Development Commission kí lè fẹ́ develop on Southwest. ànílẹ̀.
ta ló gbà lọ́wọ́ yín farm settlement ta ló ń ta farm settlement Fáṣọlá àti guinea government àbí Akunu àti Àwùgà àwọn cattle ranches yẹn ṣé àwọn ló ṣe máa kọ́ ẹ̀ bẹ́ẹ̀ ṣe ni Agodi Garden kò ní ètò Trans Amusement Park kò ní ètò pé kí ẹnìkan ló ṣe máa sọ pé bákan bẹ́ẹ̀ ó gbé ẹyẹ wa kò sí tẹ́ pé àwọn ológun ò wá ní 1966 wọ́n wá da ọ̀nà wa rú ni ọ̀nà tá à ń gbà àwọn èèyàn ń jà àwọn èèyàn ń ṣe oríṣiríṣi wọ́n á parí ẹ̀ náà ni Awólọ́wọ̀ wà lẹ́wọ̀n wọ́n tó ẹ̀wọ̀n wọ́n á parí ẹ̀ náà ni ṣùgbọ́n ẹgbẹ́ decree 34 of 1966 wa unitary system ní ibi tí pé ẹlẹ́yàmẹ̀yà pọ̀ kí dẹ̀ ní nǹkan tí ìyẹn kọ́kọ́ sọ harmonization of civil service nítorí fi bá kẹrin western region ló ń san ojú fáwọn òṣìṣẹ́ àwọn tó dẹ̀ nílò náà gbà sẹ́nu iṣẹ́ kì í ṣe pé káwọn kan jókòó jọ kí window panes ọ́fíìsì míì wọ́n nú ní nǹkan bí ọdún mẹ́jọ sẹ́yìn kàtà nǹkan kan gbowó everybody gbowó oṣù ni àti wọn local government ọ̀tọ̀ local government ẹ̀yin ò máa tó wà local government ni ṣé ẹ lè gbàdúrà kọ́mọ yín ṣiṣẹ́ local government náà lẹ́yìn pé bóyá ó fẹ́ lọ jalè o ọkàn bẹ́ẹ̀ ṣe iṣẹ́ tó ṣe fi lọ́mọ lọ́wọ́ nìyẹn gbogbo ẹ̀ ló yé wa gbogbo nǹkan táwọn èèyàn ń ṣe tanra wọn jẹ yìí ó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ kì í ṣe pé ẹlẹ́yàmẹ̀ kì í ṣe pé bóyá káwọn kan máa wà sọ́dọ̀ wa o nígbà tá a ṣe ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ ní western region àwọn tó takò jù Nnamdi Azikiwe àtàwọn Amadu àtàwọn òyìnbó wọ́n ní balawo lọ ti fẹ́ lówó ó ní àkáǹtì ń wà pẹ̀lú yín owó kòkó marketing board under colonial administration olóńgbò tó kéré jù àwọn tó takò jù nítorí pé western region bẹ̀rẹ̀ láti Jígbówú Ajégúnlẹ̀ Badagry àti gbogbo kíní ẹ̀ lẹ́kọ̀ọ́ dé Asaba Amasoma western region tẹ́lẹ̀ kan tó gé midwest kúrò nù ẹ̀ so àwọn tó ń jórúkọ tó fẹ́ jórúkọ Yorùbá tó yẹ pé kíní kan àìlómi tó jẹ́ ọmọ Ìgbò nítorí pé wọ́n ń jórúkọ Ìgbò ní Asaba Udumuje náà Ọ̀pánà Ìbúzọ̀ gbogbo àwọn ọbẹ̀ yẹn àwọn tó wá láti Anambra àti àwọn ọbẹ̀ yẹn wọ́n wá sí west wá kàwé ọ̀fẹ́ wọ́n change kíní wọn ò lé wọn náà ìgbà táwọn lọ́wọ́ bẹ̀rẹ̀ kò sẹ́ni tó. bọ̀dì nǹkan tí mò ń sọ ni pé in a way pé kọ́ bẹ̀rẹ̀ sí máa dá àwọn commission sílẹ̀ fún ìdàgbàsókè ẹ̀kọ́ kọ̀ọ̀kan. àwọn commissions tó ń dá sílẹ̀ yẹn nígbà tí yàn ń. practically wọn kàn fẹ́ sọ pé a ti padà sí region. kò lè ṣeé ṣe tẹ́ bá dá commission sílẹ̀ lọ́ndà unitary constitution báwo lè fẹ́ operate ẹ̀ ṣùgbọ́n ti dá NDDC Niger Delta lẹ̀ wọ́n ti dálẹ̀ tipẹ́ wọ́n ti dálẹ̀ tipẹ́ wọ́n ń jí owó bẹ̀ fi dá airline sílẹ̀ wọ́n fi ń ṣe oríṣiríṣi náà ni NDDC wọ́n ti dálẹ̀ tipẹ́ àwọn èèyàn bẹ̀rẹ̀ sí para wọn ní north east Maiduguri wọ́n ti dá commission lẹ̀ fún wọn ìgbà táwọn èèyàn náà rí àwọn Zamfara náà gbé àwọn north west náà ní àwọn náà ní ìdí wọ́n ti gbé jáde wọ́n tún ti já south east sílẹ̀ kí ni gbogbo yẹn wọ́n á ní MD wọ́n á tún ní democracy tí wọ́n tún máa dálẹ̀ fúnra wọn lọ́tọ̀ wọ́n á tún náà tó máa yàn commissioners àwọn olóṣèlú wọ́n á ní gbogbo ẹ̀ kankan bẹ́ẹ̀ náà ẹ wo ètò àwọn sọ ń sálárì ẹ wo bọ́jẹ̀tì náà recurrent expenditure ìlú tó fẹ́ ní ìlọsíwájú ló ń ṣe yẹn ni. kódà ẹ jẹ́ ká sáré lọ sẹ́ka polówó ọjà pàápàá ńgbà tá a bá dé ètò yín ètò wa bó ṣe ń lọ ní ìkànnì Lágẹ̀lú FM òkè tó ga jòkè ó ń tẹ̀síwájú. ìlera lọ́rọ̀ yẹn máa sábà lóní ká má fi ìlera ara wa ṣeré o àkànṣe gbòógì ń bẹ lọ́dọ̀ wọn tó ṣe é kojú àìsàn. òbí ẹnìkan lélẹ̀ yẹ ẹnìkan lélẹ̀ lọ́bọ̀.